Oble, 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 shadow sí loud. Oble. Yoruwood, ó ń gbaná kẹ́wkẹ́w. Wàhálà ti ṣẹlẹ̀ láàrin àwọn Yoruwu celebrity àti great grandpa Jagaban Tinubu àti Jídé Sanwó Olu. Èpè báyìí ló gbẹ̀yìn MC látọ̀dọ̀ àwọn ọmọ Yoruwood o. Kí ló wá fa ìjì ayé tó fìmù yín lákàlàkà báyìí? Àṣírí ti tú. Gbogbo nǹkan tó yẹ kí ìwà àtẹ̀mí mọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn tọ́nà ṣiṣẹ́ tọ́nà campaign fún Jídé Sanwó Olu àti bàbá Tinubu tí wọ́n rí sísì gbà bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ àṣírí ti padà tú o. Oble ṣáná sílẹ̀ wá gbọ́ fúnra ẹ̀ jọ. Nígbà tálápìní òòṣà wa wọ́n sọ wípé àwọn kó òṣèré 100 jáde fi campaign fún bàbá wa Tinubu ní 2023 tán fi wọlé. Ṣé tí ẹ wà lára àwọn òṣèré tí wọ́n kó jáde yìí? Ẹ̀yin ẹ̀ ṣáàṣì yóò iye mẹ́ta. Ṣé ẹ wà lára wọn torí mo fi gòbójú nítorí àwọn wèrè tí wọ́n bá tara wọn jẹ́ tí wọ́n rò pé tàwa làwọn bàjẹ́. Oṣù kan àtọ̀sẹ̀ mẹ́ta la lò níbi campaign. Àwọn abínúkú ẹni 10,000 ló ń fún wa lówó oúnjẹ lójoojúmọ́. Ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ for campaign opportunity o. But wọ́n decide pé 10,000 yìí. Àwọn youth tó wá wà ń bẹ wá decide pé ó dáa ká máa dá 10,000 yẹn léèké. Everybody máa kó owó yẹn. Nígbà tí wọ́n rí pàtí ńláwó yẹn wọ́n kò bírèkì owó yẹn. Owó yẹn bá dín lọ́jọ́ méjì mẹ́ta. Ìbéèrè àwọn olórí burúkú ibẹ̀ ìpàdé òsì tí ò jẹ́ amẹ́ni alága àṣetọ́ sí. Ibẹ̀ ló ti wáyé. Àwa ṣe gbogbo iṣẹ́ yẹn náà tán kọ́bọ̀ àrígbà. Tá a bá ṣépè fún wọn wọn ò ní bọ́nú ẹ̀ tán máa fi kú. A campaign fún Sanwo Olu. ẹ campaign fún Sanwo Olu? A campaign fún Tinubu. Dìsín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìkọ́bọ̀ àrígbà. Ṣó wá dáa nígbésí ayé ẹyọ kan tá a wá lò yìí? Àwọn MC dẹ̀ ló pè wá. Bẹ́ẹ̀ni, agbọ́npa yín gbà níná. Ta lọ sí káàmù. Ṣé MC ò wá sẹ́tù yín ni? Àwa tó promise gangan èmi àtàlápìní ó promise wa gangan pé tá a bá fẹ́ ká béèrè á béèrè nǹkan tá a fẹ́. Ó pe ẹnìkan ó pè wá bá wa ó ní lágbájá wọ́n máa wá bá wa ní Thursday tán máa ń ṣe gbá tán máa ń ṣàwò wọ́n máa fún wa lówó títí dèní ni mò ń sọ fún yín àárí kọ́bọ̀ gbà o. In vain iṣẹ́ yẹn kò ní lọ bẹ́ẹ̀ o. Òfófó ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀ alájọbí ní ìpayè kan tó bá ṣe bí. Gbogbo àwọn tí wọ́n bá wà nídìí ẹ̀ tá a fi rówó gbà tá a dẹ̀ ṣiṣẹ́ oṣù kan àtọ̀sẹ̀ mẹ́ta fún Tinubu àti Sanwó Olu tá a fi rówó gbà yẹn gbogbo àwọn tó bá wà nídìí ẹ̀ wọn ò ní jèrè ìgbésí ayé wọn tó máa fi kú. Ẹ má jẹ́ ń ṣépè ń bí o torí afẹ́fẹ́ lè pé o ibikíbi ló ń lọ o. Ẹ̀rọ ẹnu tiwa kì í lọ láìṣẹ́ o. Ọlọ́run ló ní kẹ́ béèrè ọ̀rọ̀ yìí o bóyá yóò fi tu àwọn èèyàn tá a dárí ẹ̀ sọ yẹn lára ni. Ìkà pọ̀ nínú ènìyàn pọ̀ nínú ìkà. Ṣé ẹ ò ṣúọ̀ bóyá wọ́n tiẹ̀ ti kówó fún àwọn bóyá àwọn adarí àbí tó ń ṣe adarí àwọn actors ní Yorùbá fíìmù? Ṣé ẹ ṣúọ̀ bóyá wọn ò kówó fún wọn tí ò dọ́dọ̀ yín? Gbogbo àwọn èèyàn tó bá jẹ́ wọn kówó wa fún wọn wọn ò kó fún wa. Ayé wọn máa bàjẹ́ lásìí wọn ò ní rí nǹkan kan gbé ṣe ní ayé. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín o. Tó bá dàbí irọ́ ẹ lọ quote mi wò when I say something is right like that. President náà ọ̀rọ̀ yìí lè déwájú wọn o. A ṣiṣẹ́ fún wọn gan kọ́bọ̀ àrígbà o. Sanwó Olú Èkó a ṣiṣẹ́ fún wọn gan kọ́bọ̀ àrígbà o. Bá a ṣe ń lọ ilé bẹ́ẹ̀ la ṣe wálé o. Excuse me please ìyẹn ní ọ̀rọ̀ nú torí ìkà pọ̀ nínú èèyàn pọ̀ nínú ìkà. Mo rántí ijọ́ náà ta lọ bá gómìnà wa His Excellency Sanwó Olú ta lọ bá wọn níbẹ̀. Wọ́n promise wa lówó. Àwọn ò mọ̀ bóyá àwọn tí wọ́n wá kó wa jọ wọ́n ti lọ gbowó yẹn lẹ́yìn o wọn ò jẹ́ ká mọ̀ o.
ṣùgbọ́n tí wọ́n bá lọ gbà lẹ́yìn tí wọn ò jẹ́ ká mọ̀ ní wákàtí ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ yìí wàláhì tàláhì súnmọ́ bí láì wọ́n á tọrọ jẹ gbẹ̀yìn ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín wọ́n máa tọrọ jẹ gbẹ̀yìn ni. ráyé wọn ṣe ráyé wọn ṣe ráyé wọn bí àwọn mẹ́ńtọ̀ nìyẹn o ṣe ráyé wọn bí àwọn tó jẹ́ wípé ìwọ àtèmi tá a ti lọ́ọ̀fù because Baba Lalude wà lára àwọn tí mo love tó jẹ́ favourite mi nínú movie industry. Ó ti pẹ́ tí somebody like me tá ti ń sọ fún yín ẹ̀yin Yoruwood actor wípé kò síbi tí aráàlú gbà fi benefit anything lára yín ju wípé mú wá ọ̀nà tẹ́ bá dé lè gbà láti fi ṣe kíni láti fi wá ṣe business láti gbowó lọ́wọ́ àwọn politicians ṣáṣìírí yín ò tú ìgbà tí somebody like me ń sọ ṣebí gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín gbé parí má yí dá lóhùn kò séyàn tí ó lè sọ̀rọ̀ sí kò séyàn tí ó lè ìwọ tó bá fẹ́ kó sọ̀rọ̀ sí ẹ má wùwà tí ó ń fi máa sọ̀rọ̀ sí ẹ kò jù bẹ́ẹ̀ lọ ó lè ṣe nǹkan tí ò dá kó máa sọ wípé gbogbo everybody la máa ya lábòsí tá máa gbẹnu dákẹ́ láyé gbogbo wa kọ́ àwa máa sọ̀rọ̀ àwa kan máa sọ̀rọ̀ regardless of your age your post or whatsoever tó bá ṣe àwọn nǹkan tó bá dáa à praise ẹ tó bá kù díẹ̀ káàtó à pariwo síta tó bá ti wá rí bí àìdá ni pé ó hùwà àìdá pariwo ẹ síta ìwọ gangan náà ń pè ní àìdá not me. So tó bá jẹ́ wípé gbogbo nǹkan tí MC promise Baba Lalude àti Alápẹ̀ní Òòṣà àti gbogbo owó tí wọ́n ní wọ́n máa fún yín fún campaign àti everything tẹ́ ṣe ló bá yẹ pé wọ́n kówó yẹn fún yín tí ara dẹ̀ ní gbogbo aráàlú báyìí gbogbo ẹ̀yin èèyàn mi ẹ̀ ní ráwọn bàbá ìwọ̀nyí níta o àti Aminatu pàápàá gbogbo wọn náà máa ṣẹnu fúrú. ṣùgbọ́n níbi tẹ́ ti máa wá rí wípé ìṣẹ̀dá wa dáwọ́ ìyàjọ fún gbogbo yín nǹkan kan ṣe yín lábẹ́nú tẹ́ fi ń sọ̀rọ̀ ẹ̀yin yọ ọ̀rọ̀ yẹn sọ níta ní ìgbà tó bá wọ̀ yín lára tó ń ṣe rìn yín ni ẹ wá sọ nǹkan tó yẹ ká gbọ́ fúnra wa ẹ wá sọ fún wa lẹ́yìn so owó oúnjẹ tó ń fún yín for almost 2 years 2 months sorry tẹ́ fi ṣe campaign fún Baba Jagaban àti Jídé Sanwó Olú wọ́n fún yín ní 10,000 naira per day fowó oúnjẹ ẹ tún wá wò wípé nínú owó oúnjẹ yẹn 10,000 naira yẹn ti pọ̀jù kẹ́ máa fi dájọ́ ẹ tún dá àjọ lórí ayé wa ṣé ti rí páwọn pípín iná ṣẹ́ṣọ́ ìyà tá à ń jẹ lọ́wọ́ fún wa ṣé ẹ kì í gbọ́ lẹ́nu mi from time to time wípé tí àwọn politician bá fẹ́ nà wá lẹ́gbàá àwọn aráàlú tó fẹ́ fìyà jẹ wá mercenaries ni àwọn celebrity àwọn Nollywood Yoruba celebrity wọ̀nyí àwọn ni wọ́n máa ń lò láti fi nà wá lẹ́gbàá àtàwọn religious leaders àwọn méjèèjì yìí irinṣẹ́ ni wọ́n jẹ́ lọ́wọ́ àwọn politicians tó bá ń ṣe àwọn politicians tó bá ń ṣe party ṣé ẹ̀kírí bọ́ ṣe wọ́n máa ń gbaṣẹ́ yẹn ni agent wà láàrin wọn wọ́n á ti sọ àwọn tí wọ́n like tó fẹ́ kó wá bá wọn grace occasion yẹn ìwọ wàá rí wọn bẹ́ẹ̀ wọ́n á fún wọn láṣọ ọ̀fẹ́ wọ́n á ti book hotel ó dẹ̀ níye tán máa fún wọn sápò iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe kiri nìyẹn wọn láǹkúrì ẹ wá bọ́ síta ẹ tún dájọ́ ó ga o ìṣẹ̀dá gbogbo wá gbógun ti yín so àwọn àgbààgbà ẹnu yín àwọn wo làgbààgbà ẹnu yín tí gbogbo yín dárúkọ yìí báyìí ẹjọ́ ẹjẹ́ àjọ máa dárúkọ àwọn àgbààgbà tí torí Aminatu pàápàá náà bọ́ síta pé àwọn àgbààgbà àfẹ́pẹ́ fòì pé wọn ní kúre o wọn tábàrúre náà máa sọ̀rọ̀ Baba Lalude náà tún ti sọ ń ṣe pé àwọn àgbààgbà wọn lọ gbowó lẹ́yìn wọn àwọn àgbààgbà wo ló wà ní industry tá a rí níbi campaign yẹn jẹ́ àjọ dárúkọ dáàdì mi ọ̀gá bẹ̀lẹ̀ màámi Rainbow màámi Sàjẹ́ níwèé bẹ̀lẹ̀ fèsì làwọn yẹn máa dárúkọ ìyá àbàdàn sí lára àgbààgbà ṣé Saheed Balógun brọ́dà mi ṣó wà lára wọn Fathia Balógun àwọn náà máa wà lára àgbààgbà wọn bàbá ògògò ọmọ akú lódò akú ọmọ akú tẹ̀yìn bàbá Yínká Quadri alájí ní ara àwọn àgbààgbà ni ẹ máa kọ́ lọ bẹ́ẹ̀ so ṣé gbogbo ẹ̀yin yìí lẹ mú owó tẹ́ fi yàjà wọn tó kù ṣé ń gbáyé afẹ́pẹ́ fìrì èpè tẹ́yìn iṣẹ́ kò tí ì tó ẹ̀yìn máa ṣẹ́jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò tí ì rí nǹkan kan ṣe wá rí gbogbo bí wọ́n ṣe wá ń complain yìí ẹ má dá wọn lóhùn come 2027 gbogbo nǹkan tó ń complain yẹn wọ́n á wá lọ politicians MC tó ti gbé wọn gógó
tó ní kó lọ bèrè nǹkan tí wọ́n fẹ́ tó hàn padà rí nǹkan kan dè ní eléyìí àlọ́nà rí wọn rábọ̀ wọ́n á lọ fún wọn ní kinní yẹn tó bá di 2027 ẹ rí wọn ṣùgbọ́n àwa tún dúró dè yín sẹ́ a tún dúró dè yín tó rọ̀rọ̀ yín ẹ̀ kì í gbọ́n bọ̀rọ̀ ibẹ̀ ni kankan là ń lọ bẹ́ẹ̀ ni wípé bàmí Oyedepo dádì mi mo ti ń lọ́ọ̀fù yín lẹ́nu ọjọ́ mẹ́ta mo lọ́ọ̀fù sámọ̀ yín bàjẹ́bàjẹ́ bàbá Oyedepo wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lé àwọn wo people like àwọn ọmọ Yoruwood ọ̀ọ́bì yín ẹ wá gbọ́ nǹkan tó sọ ẹ̀yin tabo ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń ta ìbò tá ẹ bá ti ta ìbò tán ẹ wá máa kéyìn síta wípé ẹ ṣẹ́ẹ̀tì kan wá ṣiṣẹ́ ṣé gbogbo owó tẹ̀ ta ìbò fún wọn ní pa owó yẹn padà ẹ tí ì rí nǹkan kan gbogbo wa jọ máa gbọ́n in a very hard way níbi tá a bá dé ẹ já wo fídíò bàbá Oyedepo. The money they gave you in the last election, I'm sure it's still there. How come? To buy your destiny? How come? Destiny of your nation for sale? How come? I was shouting this in 2015. Some members of the church were washing their mouths. They suffered pepper. They suffered pepper. Prophetic words are not just statements made out of the blues. They are received from the Lord. If Nigeria makes another mistake now, sir, God forbid, stand to your feet. Lord, deliver Nigeria from making another wrong choice. Deliver this nation from going backward. Deliver this nation from going backward. Deliver this nation from going backward. In Jesus' precious name. I don't think any member of this church will play the fool this time. I don't think any member of this church will play the fool this time. I don't think so. I don't think so. I don't think so. Today you have Muslim ticket being propagated. Tomorrow you have Fulani propagated. Next tomorrow, you have governors transferring to their own brother. Amen. Because federal character has been destroyed. Raketu sususa. Implacarata. If they destroy it at the top, they destroy it to the level of local government. Some local government become the heritage of certain families because they have seen it done on top. People don't think forward. People are so myopic. Atenkorades, a konkoko, a nation as religiously divided as Nigeria. What? 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 Bami Oyedepo, tell them well, open their eyes and sense. Tell them, yarn them. But they go hear word. They know they hear word. They know they hear word. Now the thing where all of us they yarn since how many years be this where una they talk so. But our people know they hear word. If they want run another state governorship election now, una go see them up and down. They sell their vote again. Some go sell with a loaf of bread. Some go sell for 1,000, 2,000, 3,000, 5,000 till 20K. And after una don't sell and finish, una go come. They expect make the governors, make the president, make all of them, make they begin to perform wonder for where. If una let me una cause them from now till the eternity, nothing go do them. Because una don't collect money from their hand nah. Èpè yín ò lè mú wọn. Bàbá Oyedepo ẹ bá wa sọ fún wọn tí gbogbo ẹ̀yin pásítọ̀ tó kù. Bàbá Adébóyè ẹ̀yin náà ẹ bá wa sọ̀rọ̀ bí bàbá Oyedepo ṣe ń sọ̀rọ̀ ẹ bá wa bá àwọn congregation yín sọ̀rọ̀ wọ́n á gbọ́ sí yín lẹ́nu. Bàbá Kúmúyì gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ máa bá àwọn mẹ́mbà yín sọ̀rọ̀ bí bàbá Oyedepo ṣe ń ṣàlàyé fún àwọn mẹ́mbà sí wọ́n sìn. They believe in you. Wọ́n á lísì sí yín ẹ má ta ìbò yín mọ́. Ẹni ègbé ni gbogbo politician kò sọ lóríire láàrin wọn. Ìmọ̀tara ẹni nìkan ni wọ́n bá kiri ẹ̀rí bàbá Tinubu eré 2027. His own life ambition, not yours. Èwo lẹ tí gbọ́n bẹ́ẹ̀. Ṣé eré yín ni bàbá Tinubu ń sá lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá? Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ bá mi dá sí ọ̀rọ̀ yìí. Ẹ bá mi mú fídíò kẹ́ bá mi share dọ́dọ̀ ọba ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn ìjòyè pátápátá.
gbogbo àwọn baálé ìyá lọ́jà gbogbo yín pátápátá gbogbo ọmọ ìran mi ẹ bá mi wo fídíò ìmọ̀ ń bí yín mo ní ìdìdáhùn yín ṣé eré yín ẹjẹ́ aṣọ òtítọ́ fúnra lára wa kó tó di 2027 ìpàdé àpérò tí ń súnmọ́ báyìí àsìkò ti tó tá a máa bá ara wa sọ òtítọ́ ọ̀rọ̀ kí 2027 tó dé káyé ṣe rádaràda àsìkò tá a máa ṣe rádaràda kọ́ lélẹ̀ ṣé eré wa eré ọmọ ilẹ̀ Yorùbá ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ìran kárò-jíire eré yẹn ni Jagabansa àtàwọn ẹbí ẹ̀ no lifetime ambition wọn ni wọ́n ń sá kí ló dé tẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá Ọọ̀ni kí ló dé tẹ́ fi ayé àwa ọmọ ilẹ̀ Yorùbá tẹ́ fi ṣe sacrifice fún bàbá Tinubu àti family ẹ̀ anything tó bá ti fẹ́ lẹ máa fún wọn kàkà kílẹ̀kùn ilẹ̀ máa ṣá enough we are tired of that. ilẹ̀ Yorùbá ò sí bàbá Tinubu mọ́ wọ́n ti ní the highest nǹkan tó fẹ́ ní láyé kò tún sí nǹkan kan mọ́ ẹ̀ lè dọ́lọ́run ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jẹ́ kójú tì yín àsìkò ti tó nísìn láti bẹ̀rẹ̀ sí ní pé àpérò fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá this come 2027 gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná tó bá wùn ẹ́ believe tó bá wùn ẹ́ má believe tó bá lanu sílẹ̀ tó ń wẹnu ọkọ tó bá lajú sílẹ̀ tó ń wo gbogbo bó ṣe ń lọ nísìn wàá rí wípé wọn ò kò sí ní kékeré nọ́dánà ò ní fún Tinubu lódidi Tinubu go ò ní gba ààbọ̀ it could be a very big opportunity fún wa láti mọ nǹkan tá à ń ṣe lásìkò yẹn but before they jẹ́ ká plan because ó ṣòjù nọ́dánà ò ní kó ń jẹ wá. Tádẹ ṣe máa defend gbogbo area wa region wa tá a bá wá rí ẹyọ èèyàn kan tó ń promise ẹ̀yin ọmọ Yorùbá wípé tẹ́ ẹ bá fún òun nìkan tẹ́ ẹ fún òun níye báyìí wípé òun máa flush gbogbo Fúlàní kúrò ní South West baba ńlá irọ́ ni tí ẹ dá ọpọlọ ẹrù lọ́jọ́ kan má jẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti gbé fún ẹ ló máa gbé mú gọgọgọ ìwọ náà ti ẹ jókòó pé ṣé kíní possible àbí kò possible Nigeria government bó ṣe ṣe gàǹgà tó ṣe gogoro tó wọ́n rí ìkọ́ṣe sí èèyàn kan wá sọ mi ò sọ̀rọ̀ nípa Chief Igboho ẹ má ṣì mí gbọ́ torí ibi téèyàn ò ronú sọ̀rọ̀ lọ lẹ máa sọ ṣùgbọ́n tí mo sọ àwọn tó mọ̀ nǹkan tí mo sọ ó ti yé wọn èèyàn yọ kan single person lóhun ní kẹ́ dáwó fóun kóun wá flush Fúlàní níbo wọ́n tún fẹ́ gbé yín ní gógó ẹ mọ̀ wípé tówó yẹn bá ti dọ́wọ́ wọn ẹ lè gbà padà mọ́ àti iye ọdún tó ti ń parọ́ fún yín ẹ jí wake up from your slumber. Chief Igboho wà ní ìlú Germany lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ó ń ṣayé ẹ jẹ́ ká gbáradì against 2027 kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe o ṣùgbọ́n ẹ̀yin Yorùwood celebrity àtúnyìn dúró dè yín eré lẹ máa pèsè mọ́ wípé àwọn ọ̀nù yín last tẹ́nirọ́ ni ẹ máa súnmú kẹ máa yàtọ̀ at the same time àtúnyìn dúró dè yín come 2027 any one of you àtẹ̀yìn àgbẹ̀gbẹ̀ Yorùwood ojú yín máa bó gan ni àwọn ọmọ yín la máa fi nà yín lẹ́gba kò tí mọ̀ kankan orúkọ tèmi ò yípadà Ìyèdára Kowé ni mò ń jẹ́ kókókó má gbàgbé láti bá mi share fídíò èdè gbogbo ibi tó yẹ kí wọ́n ti gbọ́ bá mi share support my brand má máa bínú mi ò mọ̀ bóyá èèyàn ń bínú ìtẹ̀síwájú ilẹ̀ baba wa lèmi gbé dání ìwọ ńkọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ní àsìkò tá a wà yìí òtítọ́ òun ló máa sọ ìwọ àtèmi dòmìnira àti ilẹ̀ baba wa mi ò parọ́ mi ò fẹ́ irọ́ mi ò dẹ̀ ń ṣọ̀tẹ̀ mi kì í ṣe àbòsí ìwọ náà yàgò fún jẹ́ ká jọ gbé reality dání ká face reality a máa débi tá à ń lọ ire o má gbàgbé láti like fídíò má sì gbàgbé láti ṣe kí ni drop your own comment bye.